Adebare and his beautiful wife. Ẹ bá fún ọ látẹ̀wọ́. Alága ìjọba ìbílẹ̀ wa rẹ̀. Olúwọlé Olúfadérìn Adétìmẹ́yìn FIIM FCID Jimoh of the second together and prescribed authority of Oluji kingdom. Okeigbo kingdom. Ẹni ká bẹ̀rẹ̀ sórí adé o. Lára wọn náà ni bàbá wa Ìsóyà Majesty Ọba David ìlú Majesty Ọba Benson Adéwálé Adéwárere Múlẹ̀ Adéwárere the first the Orímọdébó of Ẹ̀yìnbó. Ní èdè Yorùbá ṣùgbọ́n ní àkọ́kọ́ màá kọ́kọ́ kí ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ondo ìṣẹ́sẹ́ Olúbísàn Ayédàtiwa APU resident honourable commissioner for local government university ẹ̀kọ́ńtà àríkọ́lé acknowledge and give my brother my father my mentor from the family. Thank you. The Nugget president, I want to sincerely and respectfully acknowledge you, sir. Mo kí gbogbo àwọn orí adé dájúdájú tó wà ní o. Mo kí agbákejì alága ìbílẹ̀ local government yìí, Honourable Ẹ̀jìnlá Kíbọ̀bọ́lá, which is equally the chairman planning committee of this program. Mo kí ìyàwó mi, Mrs. Ọmọwùmí Adeboye. Mo kí gbogbo àwọn ọba. His Royal Majesty, Ìbílẹ Majesty, Dr. Ọba Olúwọlé Olúfadérìn Adétìmẹ́yìn, the Jégún of Ìbílẹ Kábíyèsí o. Mo kí the Ìbílẹ Majesty Ọba Felix Akíntòyè Olóògbé Okeigbo. Ẹjọ́ ní káńsù yìí pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run gbogbo àwa tá a bá ń wá káńsù tẹ́lẹ̀ àárí wípé káńsù yìí kò ń ṣe bó ṣe rí tẹ́lẹ̀ nílé yìí. Ọkọ̀ yẹn lẹ́yìn iṣẹ́ ìgbàlejò ẹ̀ níbi jáàmù o. Mo rẹ̀ tún fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ lọ́lá jùlọ fún oore ọ̀fẹ́ torí wọ́n fi ààyè gbà wá láti lè ṣe àwọn ọmọ wọ̀nyí. Wọ́n fi ààyè gbà wá wọ́n lè ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ wípé àwọn orí adé ẹ jẹ́ ṣe orí adé ẹ torí pé àwa náà máa dàgbà. Ìdí yẹn tí gbogbo nǹkan tí à ń ṣe ìtẹ́bí lè ṣeé ṣe. Ní àkótán láti bí ogún ọdún lé díẹ̀ sẹ́yìn ní local government yìí níná mọ̀nàmọ́ná kò sí náà ìjọba ẹ̀rọ amúnáwá tí olóyìnbó ń pè jẹnẹrétọ̀ la máa ń lò ṣùgbọ́n mo láyọ̀ láti sọ lónìí wípé ohun gbogbo tí à ń rí pépàlù tó ṣiṣẹ́ AC tó ṣiṣẹ́ nínú ọ́fíìsì solar power la fi power local government yìí báyìí. Kábíyèsí, I'm proud to say this, it's going to be first of its kind in Southwest. In North Southwest ní gbogbo àwọn ìpínlẹ̀ tó mú lédè wá ìgbà àkọ́kọ́ ibi àkọ́kọ́ tá a ti máa rí nǹkan bẹ́ẹ̀ lélẹ̀ yìí. Mo lè fi àkókò yìí lẹ́ni tẹ́bí public yẹn. Kábíyèsí ìjẹ́gun ọ̀rẹ́ ní kìkìtọ̀. Mi ò mọ bó ṣe lè dúpẹ́ lọ́wọ́ ní o. Let me just say this for the time gbogbo yẹn dẹ̀ mọ̀. I don't know. Mi ò mọ nǹkan tẹ́ ẹ rí nínú ayé mi o, I don't know. Honestly, I don't know. Any other political leader that I have presented that has not been mentioned. Kábíyèsí sà, kí àwọn tó wà níbí yìí ṣe alága àti kánsílọ̀ gbogbo wọn o. Gbogbo ó lè má pọ̀, ìgbàgbọ́ tèmi yóò jò sí pé kò ń ṣe bó ṣe tóbi tó, but the important wọ́n ṣe fí wípé ẹ wà ìpọ́tánsì sí lórí àmọ̀ wípé tí a bá ń ṣe léyìí ìgbà kan pọ̀ tí a máa wọlé ọkùnrin yẹn ò ní jẹ́ èèwọ̀ fún aládùúgbò. That's why we are doing this. Ọlọ́run kó ọlọ́run ẹni tí owó kẹ̀kẹ́ kà nídìí lórúkọ Jésù ẹ̀ ní fi wá àìsàn o. Ẹ jọ̀jọ́ torí Ọlọ́run nítorí pé a wà ní ẹgbẹ́ APC la ṣe ní oore ọ̀fẹ́ láti ṣe èyí. Kò lẹ́sìn gbogbo àwọn tá a wà nígbà náà wà ní APC. Mo rọ̀ yín ẹ jẹ́ ká wò pé tó bá tó àkókò ìbò ẹni ọmọ tó wá gbàkàrà wá gbàdùdú ó ní nǹkan tó ń ṣe ẹjọ́ ẹ bá wa rò ó. Thank you very much. Tí wọ́n bá fẹ́ kọ́kọ́ sọ́wọ́ kò sí nǹkan tí wọ́n á ṣe sí. Àti the chief host who happen to be the executive chairman of Oluji Okeigbo local government, my friend and brother, who is dedicated to develop Oluji
Okeigbo. Kábíyèsí. Ìjẹ́gun ọ̀fẹ́ ilẹ̀ Oluji. Kábíyèsí mo kí o. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀ o. Let me also recognize Kábíyèsí, the newest Kábíyèsí in Ondo. And Kábíyèsí, ẹ máa gbàbúrò in the next by this December, ẹ máa gbàbúrò kí December tó parí, ẹ máa gbàbúrò. But as of today, you are the newest Kábíyèsí as far as Ondo State is concerned. He's a handsome Kábíyèsí, very Royal Majesty, the Oluji of Okeigbo of Akintoye. I recognize you. Let me also use Olóyè Ọbátẹ́lẹ̀ as a point of contact to all the chiefs from Nigeria. Àwọn ló wà tàbí pé executive chairman. That arm, without that arm, kò sí nǹkan tó jẹ́ democracy. The legislative arm is the symbol of democracy in Nigeria. Please, I want to tell you, henceforth, any program, the leader of the house must represent that arm. With 300 names. Today, I'm happy. Ó ti ń pé oṣù mẹ́rin lé ní báyìí. The chairman said that with 2 months, lọ́mọ kọ́kọ́ san torí pé lára yín ò ní account. So they have to use manual láti san owó yẹn. But mo fẹ́ bẹ̀ yín gbogbo yín ẹ jẹ́ kí oníkálukú lọ ní account. Owó yìí máa lọ every month lẹ́ máa gba owó yín. Nídìí àti lọ ṣiṣẹ́ kankan inú ilé yín lẹ́ máa wà tẹ̀sí máa gba owó yín. Kábíyèsí, I am proud to be here today. See my friend, my brother, the executive company chairman of Oluji Okeigbo local government, Honorable Adebare. What is being here is a wonderful thing. Over the years, they do say pé local government wọ́n mọ tán ṣe, wọ́n ń jẹ́wọ́ ibẹ̀ ni, wọ́n náwó ibẹ̀ ni. Gbogbo ìlú ṣé wọ́n náwó báyìí ní àbí wọ́n fowó ṣe nǹkan? Ṣé ẹ rí bá bẹ́ẹ̀ rí? To the glory of God, we are proud to be here that under the leadership of Dr. Lucky Orimisan Ayedatiwa, local government money have been channeled to the local government for the purpose of development of local government areas in Ondo State. The governor of Ondo State deliberately said that we must make sure that all the Kábíyèsí lè kó láàfin. Gọ́ọ̀mẹ̀ntì Ondo State kan ló máa ṣe o. The same thing Kábíyèsí olóòkè Okeigbo, a lot of crisis láti wà ní ààfin wípé ẹ̀ ń settle tí ò bá sí yín ìlú ò lè lálàáfíà. The governor of Ondo State, he knows this and he honor you. He believes in you and he will continue to honor you, Kábíyèsí, the chairman. We've been together for a while and I know him to be a passionate person, strong person, honest, and enough. He's a man of humility. Let me appreciate you, sir, for representing the governor well. We want to he has to, as at yesterday, the special adviser, we had a meeting pé iṣẹ́ la wá ṣe o, kò sáyè eré, ẹni bá dọ́fíìsì mi á rí wípé látàárọ̀ kí àti àlọ́fíìsì. Owó rẹ̀ ní ti ra ọkùnrin. Local government ti olùdarí ìjọba ìbílẹ̀ Ìbílẹ Okeigbo Adeboye Adebare. His Excellency.
Southwest. I want to commend the chairman for providing this for his initiative in collaboration with the bureaucrats and government. We thank them for the support so far. For commissioning this project, Alaga, that is hiring these entities that involve secretariats of the Oluji of Okeigbo local government. Wonderful performance of Ìbílẹ Oluji Okeigbo local government chairman and his team. I feel fulfilled as the commissioner for local government and chieftaincy affairs in Ondo State that our people are complying with the directive of the governor that said money meant for local government should be spent for the people of the local government. Wá síbí mi lénìí, inú mi dùn lórí wípé mo rí àwọn àṣeyọrí tó pọ̀ tó sì mú wúni lórí tí ìjọba ìbílẹ̀ Oluji Okeigbo tí wọ́n ṣe ní oríṣiríṣi àwọn ilé tí wọ́n tún ṣe, àwọn ilé tí wọ́n tún kọ́ nínú ọgbà ìjọba ìbílẹ̀ yìí. And lẹ́yìn ìyẹn wọ́n pèsè solar system tó jẹ́ wípé wọn ò nídìí iná mọ́, wọn ò nídìí generator mọ́. Gbogbo nǹkan bá ń ṣe ó máa wú àwọn òṣìṣẹ́ gbogbo. Kò sí ọ́fíìsì tó wà níbí báyìí tí ò ní iná, tí ò ní AC, tí ò ní fan. Ó wú àwọn òṣìṣẹ́ lórí àti lè bá wọn wá sí ibi iṣẹ́ ní òrèkóòrè. Lẹ́yìn yẹn wọ́n pèsè mọ́tò tó nítumọ̀ fún gbogbo àwọn tí ó jẹ́ wípé alábàáṣiṣẹ́ wọn látorí legislative boss, leader of the house, àwọn DGSA, ọ̀gá àti gbogbo àwọn tó kù. Wọ́n provide àwọn nǹkan wọ̀nyí fún wọn. Eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti ṣe fún ìjọba ìbílẹ̀ yìí. Níta ká fẹ́ fi dá àwọn aráàlú lójú, pàápàá jùlọ àwọn èèyàn wa nípínlẹ̀ Ondo. Owó tí ó ń jẹ́ fún ìjọba ìbílẹ̀ Ondo, wọ́n ń dá sí ìjọba ìbílẹ̀ tó ń wá sí ìjọba ìpínlẹ̀. Ìjọba ìpínlẹ̀ náà ni wọ́n ti ná. Gómìnà wa iṣẹ́ tó ń ṣe ni wípé láti gbìyànjú wípé gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe létòlétò wọ́n ń ṣe, wọ́n sì mọ́nítọ̀, wọ́n mójútó wọn. Èyí ni a fi rí àṣeyọrí tó pọ̀ rẹpẹtẹ lénìí. Ẹ rí àwọn arúgbó wa tí wọ́n ń fún ní ẹgbẹ̀rún lọ́nà ogún. Gbogbo wọn lénìí ẹ rí wípé inú wọn ń dùn. Èyí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àkànṣe iṣẹ́. Tẹ́ bá sì lọ sí àwọn ìjọba ìbílẹ̀ míì, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì dá ń ṣe lọ́wọ́ lágbára Ọlọ́run fún wa láṣẹ. Akintoye Adeoye, the Oluoke of Okeigbo Kingdom. What we have seen today is quite commendable, starting with the empowerment program for the elderly. You can see the joy, you can see the smile, you can see the ease and the relief. And I want to appreciate the government for doing this. Also, we can see that a lot of projects being commissioned today. The chairman and his team, I would like to give them pass mark of projects. They are doing exceedingly and very well. Èmi ni ọba Benson Adéwálé Adéwálé. Ìlú wo ni Madigun ti ẹ̀yìn? Bó ni òṣèré lójú yín pẹ̀lú nǹkan tẹ́ ń gbà lọ́lé lọ́tọ̀ nǹkan tẹ́ gbé wá nílé ọ̀tọ̀ nǹkan tẹ́ tún gbé lọ́lé? Bó ni ẹ̀ṣẹ̀rí sí àti kí ni orí ìtẹ́ fẹ́ fún àwọn tó ṣe lè fún yín? Ọlọ́run ṣe ohun onífọ́lọ́ níjọ́. Ọlọ́run ti ṣe fẹ́ sí.
òun ni etí olùdúpẹ́ lọ́wọ́ ọba yìí lọ́wọ́ Ondo State. Ẹ dárúkọ ọ̀sẹ̀ orí mi sàn ayédàtiwa. Thank you, my brother. First instance, the first and foremost, my name is Honorable Adebare, Adeboye, the Executive Chairman of the Okeigbo. I must first of all give glory, adoration go to God Almighty that has given us the gift of life. And my second thanks go to His Excellency Dr. Oluji, the Executive Governor of Ondo State. My thanks also goes to the KBACs. Honestly, the KBAC we are having in the local government, they are wonderful KBAC. They are not just KBAC. They are Baba, they are our Baba. They are Koko. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ọba tó fún gbogbo wa ní oore ọ̀fẹ́ àti ẹ̀mí láti wà láyé ní àkókò yìí. Ẹ̀kejì, mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ọlọ́lá jùlọ, gómìnà ìpínlẹ̀ Ondo, ọlọ́lá jùlọ Lucky Orímísà Ayédàtiwa fún oore ọ̀fẹ́ tán fún wa. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn party leader wa, the party chairman Engineer Adebare, gbogbo àwọn party leader tí wọ́n fún wa ní tí wọ́n fọwọ́sowọ́pọ̀ tán tì wá síwájú wípé ẹ lọ ṣojú wa wá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mo dẹ̀ dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ ìyàwó mi, the love of my life, for her support always, because honestly to be a politician, okay, láti jẹ́ olóṣèlú ó máa affect ilé, that is the truth, it affects the home, but I thank God for her for that been managing the home. And a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá àwọn, because láìsí òṣìṣẹ́ gbogbo nǹkan tá à ń sọ yìí náà kò ní dún tí wọn bá fẹ́ kó dún. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n fààyè gbà wá. We deny ourselves, and I know I deny them some right for us to be able to achieve what we are saying. Pẹ̀lú rẹ̀ òfin Ọlọ́run láàárín oṣù méje àti ààbọ̀ láti jẹ́ ọ́fíìsì yìí, Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe àwọn nǹkan tó tó pé adé ní ilẹ̀ Oluji níbí a máa ní ẹ̀kún omi tó máa ń ya wọlé gan tó wà affect àwọn èèyàn gan seriously for many years. Pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run láàárín ọ̀sẹ̀ méjì tàdé, Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọlọ́lá jùlọ nígbà tó kọ́kọ́ rọ̀ ó fa oríṣiríṣi ìdààmú gan fáwọn èèyàn wa tó kó létò kínní. Lóru ọjọ́ yẹn mọ́ láti pè ọlọ́lá jùlọ pé Your Excellency gàbá. The following day, gómìnà wọ́n dẹ̀ approve excavator machine tó máa fi ń kó orí omi láti wá sí ilẹ̀ Oluji. Inú àwọn èèyàn dùn nítorí pé ó ti more than ọdún 10 tí wọ́n ti ń nírú ìṣòro yẹn. So to God be the glory. Báyìí àwọn èèyàn wá lè sùn kán fọkàn balẹ̀ wípé tójò bá rọ̀ kò ní sí yẹn mọ́. Lẹ́yìn yẹn Ọlọ́run tún fún wa ní oore ọ̀fẹ́ láàrin bí a fún ra mọ́tò 6 fún àwọn òṣìṣẹ́ tó ti àwọn iṣẹ́ ìjọba àti ti àwọn olóṣèlú, àwọn bí ọ̀gá ṣe mọ̀ pé ìpele ni àwọn òṣìṣẹ́, ìpele náà ni òṣèlú. A ra mọ́tò 6 fún àwa olóṣèlú, 3 fún àwọn òṣìṣẹ́ ìjọba láti jẹ́ kí iṣẹ́ yẹn kó rọ̀ wọ́n lọ́rùn. Lẹ́yìn yẹn bí mo sọ ṣáájú wípé ìgbà tí mo ti wá sí káńsù bí ẹ̀mẹ́ta, ó ní jẹnẹrétọ̀ tá máa ń lò ní káńsù yìí. Each time tí wọ́n bá ti dé ní òde ní lo executive table. To God be the glory, the organ of the local government is there, it can bear me witness. And immediately tí mo dé mo kọ́kọ́ yọ executive yẹn mo gbé nínú pálí kan. Until ìgbà tí mo make sure wípé gbogbo secretariat à ń lo iná oòrùn, iná tí a gbà lára oòrùn láì dọ̀pọ̀ kú lé iná ìjọba. Lẹ́yìn ìyẹn tí mo rí pé iná ti wà, everything ti wà okay, ni mo ṣe sọ pé okay, mo ṣe wá sọ pé a ṣẹ̀ṣẹ̀ wá dá executive yẹn pa lọ́lá yẹn, a ṣẹ̀ṣẹ̀ wá dá executive yẹn padà, a ṣẹ̀ṣẹ̀ wá ra sí à. And to God be the glory, ohun gbogbo tí ẹ̀ ń wò ń bí ilé ni ẹ̀rọ amúlétutù, television, everything that we are seeing today, solar yẹn ló ń power. And thereafter office chairman, we bought ara ọkọ̀ tó lè mú iṣẹ́ chairman náà kó rọrùn. As you can see outside there today, a fún àwọn ọba 5 ní mọ́tò lénìí. Kì í ṣe mọ́tò lásán o, 2 nínú mọ́tò yẹn Olóyìnbó pè ní Toyota Rover 2025 model. 3 fún àwọn ọba 3 míì
Toyota Cross 2025 model mọ́tò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe jáde òyìnbó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde ní ọdún yìí ni. Ìyẹn fi hàn wípé bí a gbé àwọn ọba wa, torí a gbàgbọ́ pé orísun wa ni wọ́n, orírun ni wọ́n, they are our father, they are our source. That's why we are giving them that honor and Mr. Governor also respect them, honor them. That's why he's giving us that backing to do this thing, and we are doing, and we are happy of it. So, by special grace of God, we have started giving out the stipend of 20,000 naira on monthly basis. What we did today, we combined the 2 months together with 40,000, and I believe we are going to sustain it. And this is the democracy. It's the government of APC. I'm of opinion that the next 2-3 legislations to come is going to be APC. It's APC program. It's not Adebare program. So it's going to continue. It's not my program. It's APC program. It's the government program, and APC will continue to rule this state, and the program will continue. Ẹ̀bẹ̀ tí a ń bẹ àwọn èèyàn wa ni wípé ẹni tó fún ni ní kékeré yìí náà ó yẹ ká appreciate ẹ̀. Tó bá di ìgbà tá a bá ń wọlé tá a fẹ́ máa tọrọ nǹkan tí ìbò, nǹkan táwa ní làwa ń fún wọn yìí báyìí. Tó bá di ìgbà táwa náà fẹ́ gba nǹkan tí wọ́n ní, kí wọ́n rántí wípé àwọn nǹkan ti ṣèjọba tí wọn ò tiẹ̀ láni wọn o. Mr. Chairman pay 30,000, and we say no, we cannot agree to be giving people 10,000 naira. We increase their salary to 25,000-30,000 naira depending on the work they do. And we also employ about 5 of adult staff, both in our SCDA and the main council. Yes, about 5 that we are paying 30,000 to. Day after that, there was always a flood in this community, in the Oluji community. Within 2-3 weeks, we start. The Honorable Adeboye o. Ẹni bẹ́ẹ̀ ni o. Ọ̀gá ìyàwó alága wa nìyẹn. Gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tẹ́lẹ̀ ló ti tó wà ní pátápátá àbí o. Ẹ bá bàtọ́ fún gbogbo wọn. Èmi tí ìlú tó máa wà ní lẹ́tà ẹja àbàtàwọ́ fún alága tó wà lára. Chairman. What is it? Àkọ́kọ́ ṣe ti dẹnu ìdílé. Àwọn gómìnà dẹ̀ rán aṣojú wa torí pé ìpàdé kan wà lọ́rẹ̀ ẹgbẹ́ tó gbogbo wọn wá sí kíni. Ẹjọ́ mo fọlọ́ ọba bẹ̀rẹ̀ ní àgbáyé ẹ̀mí dàgbáyà o. Ẹ má fi gbogbo àpẹ́ ẹ̀gbọ́n torí Ọlọ́run àbẹ̀yẹ oríkì wá o. Níta lákòókò bí mo ti sọ sáájú àti ní ilẹ̀ lòdì láàrin oṣù méje ó lé díẹ̀ táwà ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ràn wá lọ́wọ́ láti ṣe àti ṣe ní wọ́n lẹ̀ lòdì pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run àti ra mọ́tò fún àwọn òṣìṣẹ́ àti fún àwọn olóṣèlú pé kẹ́lẹ̀ máa fi iṣẹ́ wọn rọrùn. Ilé iṣẹ́ ìjọba ìbílẹ̀ a ti ṣe àtúnṣe ẹ̀ tó ti ṣe é fi wò lójú tó jẹ́ pé téèyàn bá débẹ̀ á lè sọ wípé inú ìdùn láti ṣiṣẹ́ gbé. Pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run dẹ̀ ti lò wá náà láti ẹ̀rọ amúnáwá. Pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run ti lò wá láti ṣe ní ilẹ̀ lòdì. Pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run tí a bá dé ọjà Ọbádá tí mo dé sọ̀rọ̀ yìí. Aláwọ̀ tó ń dé ọjà Ọbádá. Báwo ni iṣẹ́ ẹbẹ̀ ṣe rí? Ògo Ọlọ́run. So tí a bá parí ọjà yẹn náà, mo mọ̀ wípé nínú ètò inú àdúrà, Okeigbo á fún wa nìkan ní méjèèjì. Olúwa ó kíkì Olúwa ó ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀.